àwọn tó ṣe nǹkan ìsísì wà láyé wọ́n lẹ́bí wọn lára wọn lọ́rẹ̀ẹ́ wọ́n á dẹ̀ sì máa sọ lọ ní tá nǹkan tiẹ̀ máa wà gan tó ń lè defend ẹ̀ mọ́ á dẹ̀ ti wá late tí wọ́n á rí i pé o kì í gbọ́ràn sọ́lọ́run lẹ́nu tí inú ẹ̀ ló fẹ́ ṣe automatically ò ń ṣe nǹkan against bọ́lọ̀ ṣe fẹ́ ò bá àkọni jọ jù bẹ́ẹ̀ lọ orin tó nǹkan yẹn kan tanra ẹni do the needful do the needful ni kò ṣe nǹkan ni bí ẹ̀ bá ní kí n jábọ́ ẹnìkan ló máa jábọ́ ìyẹn kọ́ lọ̀rọ̀ clear yourself and let God clear you you need to come out openly kò wá jẹ́wọ́ ara ẹ̀ pé irọ́ náà pamọ́ mi o wá gbẹ́ sí church wá dání ò ń jó wọ́n lọ́n ṣe kọ́ akọ́ nìyẹn kí ló fẹ́ sọ fún mi tí mi ò mọ̀ ṣé ní gbogbo tí màá yẹn ṣe yẹn wọn bá ní ká blame ẹ̀ mọ́ a ò mọ̀ ibi tó ti ń bọ̀ wọ́n ní kò sí nǹkan tẹ́ lè bá a sọ tó lè change tí ẹ bá ń ṣe nǹkan kan tí ò rí gẹ́gẹ́ bí òun ṣe nǹkan tí ò dáa kò sí ní tẹ́ lè bá a sọ bí kò sọ pé ẹ̀ ń jowú bí kò sọ pé kí ló kàn yín bẹ́ẹ̀ torí kò tí ì rí gẹ́gẹ́ bíi pé ohun tóun ṣe ò dáa. ẹni báwọn dé Jẹ̀ṣà ìyẹn ẹ̀ á jẹ ẹ̀sùn ẹni báwọn dé Jẹ̀bú ìyẹn ẹ̀ á mú gàrí ọlọ́run má jẹ́ báwọn mọ́mọ́ Ìbàdàn jà ìyá rẹ̀ dá lójú owó wá ń kà bàbá rẹ̀ ń bẹ lóko tí ń bá wọn ṣẹ́ gítà àbí abájọ tẹ́ ọ̀rọ̀ kan fẹ́ yín lé iṣẹ́ àtúntò ayé ilẹ̀ ti bú tán iṣẹ́ àtúntò ayé ilẹ̀ ti bú tán sẹ́. àtòpápá mú kẹsàyà ọ̀rọ̀ wa ni ábà máa yọwọ́ ọlọ́rọ̀ Bàbá máa yọwọ́ ọlọ́rọ̀. dàkú máa yọwọ́ ọlọ́rọ̀ Bàbá máa yọwọ́ ọlọ́rọ̀. dàkú máa yọwọ́ ọlọ́rọ̀ Bàbá máa yọwọ́ ọlọ́rọ̀. dàkú máa yọwọ́ ọlọ́rọ̀. Bàbá máa yọwọ́ ọlọ́rọ̀ mi. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáyé tó ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ ń pè mí lónìí ẹ tún wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ wọ́n wà pẹ̀lú Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain mo kí yín sà ẹ kú dédé àsìkò yìí. mo kí yín olóòtú àti àwọn tí ẹ jìjọ wà ní stúdíò ń bẹ ọlọ́run ò ní fi yín sílẹ̀ àní fi yín ṣàwátì ní àmín orúkọ Jésù mo àmín kí gbogbo àwọn tó ń gbọ́ wa tó wà káàkiri àgbáńlá ayé ọlọ́run ò ní fi wá àmín èṣù kò ní gbàjọba lórí ayé wa ní àmín orúkọ Jésù kò ní di sí nǹkan rẹ̀ ní orúkọ nífẹ̀ẹ́ ẹ̀yin náà ní orúkọ Jésù àmín. àmín ẹ ṣeun sà. ọ̀rọ̀ Àgbàlá Gabriel mà ní àwọn èèyàn ń sọ wípé pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ láàrin Àgbàlá Gabriel àti ọ̀rọ̀ 4 million naira ó ṣe 4 million naira tí obìnrin tí wọ́n gba owó fún àti ọ̀rọ̀ táwọn èèyàn tún wá ń wú jáde lẹ́yìn ìgbà yẹn pé ọmọ ẹgbẹ́ akọrin wọn kan wọ́n fún lóyún wọ́n bímọ fún ó bímọ fún wọn wọn tọ́jú ẹ̀ dáadáa wọ́n sẹ̀dí owó kéékèèké sí i wọn kọ́kọ́ sẹ̀dí owó sí i àtàwọn obìnrin míì tí wọ́n tún ní wọ́n fún lóyún ó bímọ fún wọn àti oríṣiríṣi àwọn ọ̀rọ̀ míì tilẹ̀ kún àtàwọn tó ní wọ́n bá wọn sùn wọn sanwó wọn ṣe gbogbo àwọn ọ̀rọ̀ yìí àwọn èèyàn wá ní gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tàbí ẹni tó pe rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run wípé ṣe ló yẹ kó yẹ̀bá kúrò lórí pẹpẹ torí táwọn bá yẹ̀bá kúrò lórí pẹpẹ ẹ̀kọ́ wo ni wọ́n ń kọ́ àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọn tàbí tí wọ́n jọmọ lẹ́yìn wọn ọ̀rọ̀ lélẹ́yìí Prophet Fẹ́mi Wahab kí lẹ̀yin rí sí i. ẹ ṣe olóòtú èèyàn kan máa ń sọ ọ̀rọ̀ kan fún mi mo dẹ̀ máa ń gbọ́ nínú òwe tàbí ọ̀rọ̀ àṣàmọ̀ wọ́n ní kò sí nǹkan tẹ́ lè bá a sọ tó lè change tí ẹ bá ń ṣe nǹkan kan tí ò rí gẹ́gẹ́ bí òun ṣe nǹkan tí ò dáa kò sí ní tẹ́ lè bá a sọ bí kò sọ pé ẹ̀ ń jowú bí kò sọ pé kí ló kàn yín bẹ́ẹ̀ torí kò tí ì rí gẹ́gẹ́ bíi pé ohun tóun ṣe ò dáa tó ti yé yín ṣe rí ọlọ́run ọlọ́jọ́ èní òun ni kó ṣàánú wa olótù
ṣe máa gbọ́ òótọ́ ọ̀rọ̀. Mhm. Mo rò pé àwọn ọ̀nà ìṣẹ́ ọlọ́run máa gbọ́ nǹkan tí mò ń sọ ẹ̀ tó wà láàkiri àgbáyé tó bá ń gbọ́ program yìí, tó bá ń lé olè lọ, tó bá ń lé pásítọ̀ lọ, tó bá ń ṣe pé olè pásítọ̀ níbi tí orúkọ pásítọ̀ ìránṣẹ́ ọlọ́run gbé bàjẹ́ dé lágbàáyé ṣé mo parọ́ ni? Ṣé gbogbo ẹ̀ là ń rí? Hmm. Kí ló fà á? N tó fà á ni pé níbi tá a bá ti rò ká máa rí ọgbọ́n, tá a bá ti ń rí agọ̀ ńbẹ̀ a máa dùn ní yéye. Mm. That's number one. Number two, Christian tó bá ń gbọ́ mi dáadáa máa gbọ́ mi dáadáa. Tó bá fẹ́ lọ bá ìránṣẹ́ ọlọ́run kan máa wo orísun ẹ̀. Ibo ló ti ń bọ̀ wá? Torí ẹni tí ò bá ń ṣọmọ ọjọ́ dáadáa kò lè déédéé dolórí ìjọ kó ṣe dáadáa o. Wọ́n dẹ̀ ní èéfín níwà bó ṣe òkè ẹ̀kọ́ fa ètò àrùn jáde ńjọ́ kan. Mm. Ṣe rí gbogbo tẹ́lẹ̀ mi máa ń ṣe tẹ̀ ń wò yẹn. Àwọn àgbàlagbà máa ń pa òwe kan, wọ́n ní rìndìrìndì kì í bá ní lágbàlagbà, kékeré ló ti ń bá ní lọ. Ṣùgbọ́n ẹni tá à ń sọ yìí ò mọ̀ tẹ́lẹ̀, mírèkù ṣe rí owó tá à ń wá kiri àti mírèkù yìí ló máa ń ba yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́. Ohun tó lọ́run máa ṣe ló máa ṣe, ẹ rọra sáré ayé. Kò sẹ́ni tó gbàdúrà kóun tòṣìkú káàrẹ̀ pa òun, ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà tẹ́ ẹ bá ń sunkún kó máa ríran. Ayé yìí le, wọ́n máa ń take advantage àwọn èèyàn púpọ̀. Ẹlòmíà bẹ̀rẹ̀ láti máa pín rẹsì, láti máa pánṣọ, láti máa ṣe dáadáa. Oúnjẹ ọ̀gẹ̀dẹ̀ sọ bọ́ ni o, ẹ ṣọ́ra fún ìránṣẹ́ Ọlọ́run, wọn burú. Ẹ wo tẹ́lẹ̀ mi bá pè ní bá tó bá bẹ̀ sí ní sọ̀rọ̀ báyìí bí a dẹ̀ máa bọ́ lójú mi torí tó ń sọ òótọ́ lèmi náà ti là á kọjá. Ṣé bó tẹ́ wò yìí mo ti là á kọjá. Olótù ọ̀ndà ìránṣẹ́ Ọlọ́run mẹ́rin mo ti sáàfù, kò sí Yorùbá kankan nù wọn. Ṣé wá rí ẹ máa rí àwọn àṣà kan tẹ́ ẹ̀ rí nínú ẹ̀yà àti yín, ẹ máa rí bá pé irú àwọn tún lélẹ̀ àwọn ọ̀dẹ̀rẹ̀ ṣáìdá torí bí wọ́n ṣe wá tí wọ́n ṣe ń bẹ́ nìyẹn. Ojú mi máa rí nǹkan o Olótù, ojú mi rí mẹ́wàá. Tí ì bá ṣe pé mo déédéé wà confess ni kò yẹ kí n ṣe Christianity mọ́ láyé mi. Èyí tọ́lọ́ máa jẹ́ pé ó jẹ́ tèmi náà tálẹ̀ pé ó ránṣẹ́ Ọlọ́run tó jẹ́ Yorùbá tẹ́ pé Nàìjíríà mo ti mọ̀ kí n tó kó lé rárá. Mo ń sọ̀rọ̀ 20 something years ago. Mo dẹ̀ fodidi ọdún 3 ṣiṣẹ́, mo dẹ̀ kówó ẹ̀ fún tó kí mi ò níwèé ńgbà yẹn, ó dẹ̀ gbé gbogbo yẹn lọ. Iṣẹ́ tẹ́ pé 12 hours ní lórí ìdúró nínú oòrùn nínú òjò. Ṣé yẹn ò tó kí n ẹ wo tèmi bá ń sọ̀rọ̀ kẹ́ni bọ̀dù má rò pé tèmi bá ń sọ tí n bá ti là kọjá mi ní sọ fún yìí o. Ní àná mo ṣe program kan, máa ṣe program every Sunday, Hour of Liberation. Máa nǹkan pè mí, máa yẹn ní ọjọ́ iwájú ó máa lágbára gan tí bá bẹ̀rẹ̀ ministry fully mo ṣe fẹ́ torí Nàìjíríà mo fẹ́ wá dá ministry yẹn sí àti ṣe gbogbo ẹ̀ lọ. Ṣé bẹ́ẹ̀ ṣe wò mí? Mo bá àwọn tó jẹ́ oníbílẹ̀ mo bá wọn ṣe dáadáa torí ìyá tó bàbá mi bó ṣe rí nìyẹn. Ẹ̀sìn kejì náà mo mọ̀ kódà àbúrò tán bílẹ̀ mi orúkọ ló ń jẹ́. Christianity dẹ̀rẹ̀ mi téèyàn lọ school ẹ̀ dé mo try. So tẹ́ ẹ̀ bá kàn ń sọ̀rọ̀ bá kàn máa wò wọ́n báyìí, bá kàn máa wò wọ́n torí gbogbo nǹkan tó ń sọ yẹn bá ti wò wọ́n dà. Kí ló fẹ́ sọ fún mi tí mi ò mọ̀? Ṣé gbogbo tí màá yẹn ṣe yẹn wọn bá ní ká blame ẹ̀ mọ́, a ò mọ ibi tó ti ń bọ̀, a ò mọ bó ṣe ṣe, yes a mọ bó ṣe ṣe kékeré ẹnu ministry. Torí nǹkan tó ń ṣe yẹn nǹkan tìjú tó sọ di nǹkan pé ó ti òun mú lè ṣe nǹkan mi, which is very wrong. Èmi jẹ́ ẹ̀dá kan tó bá ti di every year báyìí, ìfún Ọlọ́run ti sọ fún mi pé as for next year every month ní kí n máa ṣe, mo máa ń tọrọ àforíjì openly ẹ̀ náà kó ti gbọ́ rí. Màá tún wá sọ láàrin àwọn ọmọ ọjọ́ bá ń ṣe crossover, ṣùgbọ́n sí crossover tó máa ṣe every month ni Ọlọ́run ní kí n máa ṣe torí èèyàn ní mọ̀ ń rìn kiri ó má mì. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀ṣọ́ Ọlọ́run báyìí a máa wò pé kí iná fẹ́ ṣe fún mi tí ọ̀bá lè jẹ́ kọ fún Ọlọ́run á ṣe 10. Sọ́mi yẹn yín sìn tèmi ni pé
ọjọ́ kan wà tán béèrè béèrè kan lọ́wọ́ mi nínú ìjọ. Ṣé ń gbọ́ olótù? àgbọ́yé Ṣé ń gbọ́? àgbọ́yé A àti máa ń ṣe ìgbà. program kan ní last Saturday of the month, question and answer ni àti testimony. Àyàn máa ń jẹ́ ìwà káàkiri àgbáńlá ayé. Wọ́n wá ń bèèrè lọ́wọ́ mi pé Bible sọ pé àwa Christian tá bá ti jà láàrin ara wa ẹ̀ ká máa parí ẹ̀ ní ká máa gbé ẹjọ́ ara wa lọ sí court. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run sì ló ràn yàn lọ sẹ́wọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ court pẹ̀lú ọmọ ọ̀jọ́ fún pásítọ̀ wọn. Kí lèmi rí sí? Hmm, Ṣé ń gbọ́ ìbéèrè tó ń béèrè lọ́wọ́ mi? Ṣé ń gbọ́ ìbéèrè táwọn èèyàn ń béèrè? hmm, Ṣé rí, mo wá ń sọ fún wọn tí wọ́n bá jẹ́ èmi kí ni máa ṣe. Wọ́n wá ka àwọn kan sọ̀pọ́ọ̀tì ìránṣẹ́ Ọlọ́run, àwọn kan sọ̀pọ́ọ̀tì àwọn èèyàn. Wọ́n wá ní ìránṣẹ́ Ọlọ́run tí ẹnìkan dé sọ fún pé fóun lójú tí ò dẹ̀ mú tọ̀hún rí, á dẹ̀ dákẹ́ bẹ́ẹ̀. Bóun bá dákẹ́ ìyàwó ò ní dákẹ́. Ìyàwó ẹ̀ àbóòtọ́ ni wàhálà wà nílé ẹ̀ nìyẹn o. Àbúrò ṣe àbí náà ọmọ ọjọ́ òsìn bóyá sí stáàtì níbi nǹkan kan ní owó gbogbo ṣọ́ọ̀ṣì wọ́n lè lọ kó fi ra mọ́tò tàbí ó kó lọ fi ra lẹ̀ tàbí ó kó ń sọ fún ọsọ ọmọ ẹ̀ tó ń bá ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ kí ló bá fẹ́ kùn nínú àpò ìjọ. Wọ́n sá sọ gbogbo ẹ̀ kalẹ̀ lóríṣiríṣi. Mo wá sọ fún wọn, mo ní ohun tó sọ ló ń yé mi. Tó bá jẹ́ mi ló bá ṣẹlẹ̀ sí èmi náà pe ọlọ́pàá sóní tọ̀hún. hmm. Ìmọ̀lẹ̀ máa pe ọlọ́pàá ni pé alákọ̀ọ́kọ́ ẹ bá fẹ́ gbé gbèsè lọ́jọ́ iwájú a máa níbẹ̀rù. Ẹlẹ́ẹ̀kejì a lè deny openly pé òun parọ́ mọ́ mi ni o má dẹ̀ ní ìṣẹ́jọ́. Ṣe jẹ́ òkè mo ti clear ara mi nìyẹn. Wọ́n máa ń pa òwe kan lẹ̀ Yorùbá wọ́n ń tọ́lọ́hún bá rí ẹ jẹ́ kéèyàn ó rí ẹ. Ẹni máa bá yàwó ọ̀rẹ́ sọ̀rọ̀ nínú yàrá tó bá sílẹ̀kùn lẹ̀ kò léèwọ̀. Torí bí ẹnu dé ẹsẹ̀ ò dé bẹ́ẹ̀ yẹn láti wà very careful. Lóòótọ́ lọ̀rọ̀ yìí ni o, òótọ́ kọ́ lọ̀rọ̀ yìí ni o. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run iṣẹ́ wa truth la dì mú. You need to come out openly. Kò wá jẹ́wọ́ ara ẹ̀ pé irọ́ náà pamọ́ mi o, wá gbẹ́ sí church wá dání òun jó. Wọ́n lọ́n ṣe kọ́ akọ́ nìyẹn. sà sà Jésù sọ́njọ́ kan, hmm, Jésù sọ̀rọ̀ kan ní Bible. Ó ní what are people call me? What is the name people call me outside there? Kí làwọn èèyàn ń pè mí gangan? Báwo ṣe pé mo ṣe rí? Ó fẹ́ fọ́ra ẹ̀ mọ́ ni. Ẹ̀dákẹ́dà tó bá ń ṣe ìránṣẹ́ Ọlọ́run tí wàá ti fọ́ra ẹ̀ mọ́. Ní last week Ọlọ́run sọ ọ̀rọ̀ kan fún mi mo ti fẹ́ jí báyìí mo kàn gbọ́ ohùn ni. Woe unto you if you don't do right thing. Èmi ló ń bá wí o. Woe unto you if you don't do the right thing. Mo sùn padà mo nírú ọ̀rọ̀ wo lélẹ́yìn nítorí Ọlọ́run. Ẹ mọ̀ sọ́n pè ní woe. Curse unto you if you don't do the right thing. Because righteousness gangan òun ni pílà tí any man of God gbọ́dọ̀ dì mú. Any man of God tí ó bá ti wà righteous kò ń sin Ọlọ́run ara ẹ̀ ló ń sìn. So kò wá ṣe allegation tó lágbára bẹ́ẹ̀ yẹn kò máa lè defend ẹ̀ kò máa lóun jó. No, it's unacceptable for me. So bó ṣe jẹ́ nìyẹn àwọn kan lójú. àwọn kan sọ wípé wọn lè jáde ìbọǹkì ẹ. Wọ́n ní wípé n tí wọ́n ṣe Tó wá dáa. pé tó bá dá wọn lójú pé kán jáde n táwọn kan sọ ní pé Àgbàlá Gabriel ò lè jáde láíláí pé eléyìí tán lè jáde sí ni eléyìí tí 4 million naira tí wọ́n lè sọ wípé tẹ bá dẹ̀ gbọ́ àlàyé wọn nù ti ọ̀rọ̀ 4 million naira yẹn náà wọ́n hàn láwọn ò ṣe o sà. Ṣé ẹ máa wò pé bóyá torí pé Àgbàlá Gabriel bóyá wọ́n ṣe ni wọn ò ṣe lè jáde sọ pé àwọn ò ṣe irú àwọn tán náà fún lóyún àwọn tán bímọ fún ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olótù ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín láyé yìí tí ọ̀pọ̀lọpọ̀ tí ò kì í yí ọ̀pọ̀lọpọ̀. God forbid bad. Ìlẹ̀kẹ̀ ò ní já kó pé láíláí. Tó ti yé yín sìn bó ti ń kórí tó gbogbo a ò ní sùn kákọrí dàbí kan náà. Tó bá ní 2 million follower á dé sí 1.5 tó bá yá máa reduce ni kí lọ́jọ́ orí ẹ̀ ọdún ẹ̀ sì jẹ́ o. Àwọn èèyàn náà pẹ́ Tẹ́ bá gbàgbé mọ̀ pé báyìí ṣe rí. àwọn kan sọ pé àwọn èèyàn pẹ́ gbàgbé nǹkan.
padà mo ti gbọ́ ẹni tí ẹ bá nà lára ń ta tó bá yá ẹ gbọ́ nǹkan tí mo sọ yìí. Hmm. If it is me n tí mi máa ṣe o tí máa wò pé lóòótọ́ ni màá gba abẹ́lẹ̀ lọ tu àwọn tí mo bá ṣẹ̀ ń ní nínú màá bẹ̀ wọ́n màá dẹ̀ máa ṣojú ṣe mi. After tó bá ti gbà sí mi lẹ́nu tán tẹ́ fi ti settle tátẹ́kùn ti fẹ́ sí màá ṣẹ̀ wá bọ́ síta màá dẹ̀ apologize. Christianity even Apostle Paul sọ ńgbà yẹn is a man of God. What I don't like to do is what I'm doing. What I'm supposed to be doing, I don't do them. Later, to grow, only can we continue to sin for grace to abide. God forbid. But one grow lójoojúmọ́. Nobody is what? Nobody is an island of knowledge. Ẹ dáríjì mí. Ṣùgbọ́n kò á fi pé kò sí nǹkan kan. Nígbà tá a máa jẹ́ nǹkan kan, ẹ máa tuntun sọ fún mi pé mo sọ̀rọ̀ yín gbà kan. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ nìyẹn olóòtú. ẹ gbọ́ tí sísọ̀kalẹ̀ kúrò lórí pẹpẹ táwọn èèyàn ń sọ ṣé àwọn èèyàn ṣé wọ́n ní pọ́ìntì ṣá. Wọ́n ní point. Bó ṣe wà nínú Báíbù nìyẹn. Tí ìránṣẹ́ Ọlọ́run bá kọsẹ̀, tí yẹ yín sìn, ó máa padà lọ bá Ọlọ́run. A wà nínú ìsẹ́ra, ó lè jẹ́ orí òkè, ó lè jẹ́ inú ilé ẹ̀, a wà nínú àwẹ̀ bí oṣù mẹ́ta, a máa bẹ lọ́run, àwọn ọmọ ìjọ máa gbàdúrà fún. Number 1, ó fẹ́ ṣètò padà pẹ̀lú Ọlọ́run. Number 2, gbogbo àwọn tí inú ń bí ọkàn á lọlẹ̀. Number 3, á lọ rethink ibo lòun ti ń fi ẹsẹ̀ kọ kí ló ń fa ogun ìsáyé òun tó wọn fi lè bọ́ nínú ẹ̀ṣẹ̀ yìí á lè work it out. Òun náà pè ní solemn assembly personal one. So o gbọ́dọ̀ lọ retrace padà sọ́dọ̀ Ọlọ́run, otherwise ó máa bá ìjọ yẹn jẹ́ because ọmọ téèyàn pọ̀ sẹ́yìn téèyàn ń jí nǹkan lọ́jà tó bá yá padà gbébọn ni torí àwọn tó wà lẹ́yìn ń wò ẹ́ torí tóun ṣe yẹn sì tí ò bá ṣọ́ra ẹ̀ àwọn tó wà assistant ni ó kéde wọn á ṣe jù bẹ́ẹ̀ lọ tó bá dẹ̀ ti bó ti ń di ọdún 3 ní 4 ìjọ yẹn á crash ni. ìyẹn ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan yẹn tí bá ní àwọn èèyàn pé gbàgbé kan tó bá gbàgbé àwọn tọ́jọ́ wà lẹ́yìn tọ́jọ́ ń ṣe àwọn chọ́ọ̀chì wọ́n ń rí àwọn náà gbé ìgbésẹ̀ yẹn nóílé ọ̀nà ilé ó lè jọdún 5 ó lè jọdún 10 á padà backfire ni ó bẹ́tà tí nǹkan bá ti bàjẹ́ kéèyàn tún tò kó dẹ̀ yẹ bó ṣe kó rí kéèyàn máa bá lọ bẹ́ẹ̀ ìgbà tó máa collapse ó lè ti late torí mo ti rí àwọn ìrírí bẹ́ẹ̀ lóríṣiríṣi so tí mo rí nìyẹn olóòtú. àwọn kan ní bóyá ó ní nǹkan tí wọ́n dẹ̀ gbójúlé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́. olóòtú ṣẹ́rí máa ń sọ̀rọ̀ fáwọn èèyàn ẹni tó lọ́rùn ò lè mú kí kò tí ì dáa. ìyìn tí kò yí ọ̀pọ̀lọpọ̀ ni pé níbi tí ìwọ lágbára dé ìtẹlòmíì ti bẹ̀rẹ̀ níbi tí ìwọ gbọ́n dé ìtẹlòmíì ti bẹ̀rẹ̀ bó ti ń kórí tó wrong can never become right and right can never become wrong ó bẹ́tà kó tètè ṣàtúnṣe torí kìíní yẹn abómìíràn àgíjọ kan tẹ́ ẹ̀ bá ń dàgbà sínú ìbàjẹ́ tó bá yá nǹkan náà padà bá tó ń tọ̀ ń jẹ́ ṣé ń gbọ́ tẹ́ bá ń dàgbà sínú ìbàjẹ́ tẹ́ bàjẹ́ yẹn náà padà bá tèèyàn jẹ́ torí n tí ò dá lórúkọ méjì kò dá ló ń jẹ́ bó ṣe jẹ́ nìyẹn olóòtú bẹ́ẹ̀ ni. ọ̀dà ní ti orin tí wọ́n wá kọ́ńkọ́ orin tẹ́ bá fẹ́ kí n jábọ́ kínní kan àwọn ò lè jábọ́ olúwa ló gbá wọn débí tí Àgbàlá Gabriel kọ ṣé orin yẹn náà ṣé kò dáa ni. olóòtú ṣe rí àwa èèyàn ẹni ọkàn máa ń pa mí ni àwọn bàbá máa ń pa òwe kan wọ́n ní ìyànjú ni àgbẹ̀ ń gbà Ọlọ́run ọba ló mú iṣu ta bí èèyàn fi àti àárọ̀ dalẹ́ gba àdúrà tọ́lọ́ bá máa gbà ló máa gbà àwọn ọkọ ló máa gba àwẹ̀ àdúrà ẹ̀ fúnra ẹ̀ bí ẹ̀dọ̀ ìfojoojúmọ́ gbà àwẹ̀ Ọlọ́run ló máa gbà ọba àkọ́nijọ jù bẹ́ẹ̀ lọ orin tó ń kọ yẹn kan tanra ẹni do the needful ni kò ṣe mò ń kọ́ ni bẹ́ẹ̀ bá ní kí n jábọ́ ẹnìkan ló máa jábọ́ ìyẹn kọ́ lọ̀rọ̀ clear yourself and let God clear you ọba àkọ́nijọ jù bẹ́ẹ̀ lọ orin tó ń kọ yẹn kan tanra ẹni do the needful ni kò ṣe mò ń kọ́ ni bẹ́ẹ̀ bá ní kí n jábọ́ ẹnìkan ló máa jábọ́ ìyẹn kọ́ lọ̀rọ̀ clear yourself and let God clear you because àwọn tó ṣe nǹkan yìí sì wà láyé wọ́n lẹ́bí wọn lára wọn lọ́rẹ̀ẹ́ wọ́n á tẹ̀ sí máa sọ lọ ní
táwọn kan tiẹ̀ máa wà gan tó ń lè defend ẹ̀ mọ́ á dẹ̀ ti wá late tí wọ́n á rí i pé o kì í gbọ́ràn sọ́lọ́run lẹ́nu tí inú ẹ̀ ló fẹ́ ṣe automatically ò ń ṣe nǹkan against bọ́lọ̀ ń ṣe fẹ́ torí ní tó bá ń ṣe wá ti wà against nǹkan tó gbé dání wọ́n ní ọ̀rọ̀ ò pariwo ọlọ́pàá tó gbé ẹ̀dìyẹ lọ́jà ni ó ti mọ̀ jẹ́ tó máa ṣe fóun gbogbo kò sí ìrántí lọ́n tí ò mọ̀ pé tóun ṣe ò dáa tọ́ra máa ń kà nínú Bible tó bá rí i pé tó ṣe ò dáa tó wá ń fagídí kọ́ rí pé ó ṣe máa ṣe tiẹ̀ ní automatically ó ti deviate now ìdájọ́ ń bọ̀ it's just a matter of time tí mo rí nìyẹn olóòtú. Mo rí fídíò kan níbi tí Àgbàlá Gabriel ti sọ pé pẹ̀lú gbogbo ẹ̀ náà wípé àwọn kan tún ṣẹ̀ṣẹ̀ gbé mọ́tò fáwọn wípé ẹ máa wo mọ́tò yìí o wípé kì í ṣe 1,000 naira 100 naira owó ọrẹ o pé kì í ṣe owó ọrẹ o wọ́n ṣe fídíò yẹn ó wà ní íńtánẹ́ẹ̀tì anybody náà ló lè rí níbi tó ti ń sọ pé eléyìí kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ pé sáà ọ̀rọ̀ tó sọ yẹn àwọn kan tákù wọn lórí comment section wípé irú ọ̀rọ̀ báyìí kò yẹ kán sọ pé ṣé náà sọ ni pé àwọn tó ń dáwó ọrẹ owó kọ́ làwọn ń dá àbí kí lẹ́yìn tiẹ̀ rí sọ̀rọ̀ yẹn. olóòtú níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mo sọ fún yín àti máa ṣe wàhálà bíi máa a ò mọ̀ ṣe rí ohun tó máa ń jọ àwọn èèyàn lójú kò ń jọ èmi lójú o tí mo bá respect èèyàn mo respect ẹ torí pọ́lọ́ ló dá ẹni kò sí bó ṣe lè tó mi tèmi tí ń bọ̀ wá mo sọ fún yín jọ yẹn ambassadọ̀ 5 ló wà níbẹ̀ ṣé ń gbọ́ mi dáadáa ní ìlú tí mo wà yìí èèyàn kan ló fẹ́ ra odidi ṣọ́ọ̀ṣì ńláńlá fún mi kóun dẹ̀ ṣe everything ọlọ́run ní kí n má gbà á lọ́wọ́ ẹ̀ èèyàn kan tó jẹ́ pé assistant president ló kàn nínú mo forúkọ bòlú láṣìírí ó fún mi ní open share pé how many thousands of dollars ni mo fẹ́ oní tó bá ti wù ú ni ṣé kó tó ń jà àwọn èèyàn lójú yẹn wọn ò mọ nǹkan tó ń ṣe ohun ayé olóòtú abáyé lọ. ṣe rí mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín lẹ́nu ṣe rí ọ̀rọ̀ yìí ṣòro láti ṣe ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ mo fẹ́ sọ fún yín yẹn ṣe rí ẹni tó bá àdánwò pàdé kó tó pàdé Jésù kò ní ṣìwàhù olóòtú ẹ gbọ́ mi yé ẹni tó bá àdánwò pàdé kó tó pàdé Jésù kí Jésù tó gbà á sílẹ̀ kò ní ṣìwàhù láyé tòró ó ti rìn ní àfonífojì ikú ṣùgbọ́n tó yẹ pé búrẹ́dì àbọ́tà ló bá débẹ̀ bí kan láti ẹgbẹ́ akọrin lẹ́gbẹ́ kínní kan wọ́n lọ́ọ́ ti sanwó léèwé ẹ̀ bí wọ́n ṣe máa ṣẹlẹ̀ ń wòye o ṣùgbọ́n tó yẹ pé ọ̀sẹ̀ kọ́ yé ẹ̀sẹ̀ kọ́ ọ̀run ló wà tí Jésù dẹ̀ yọ sí tó gbálẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ wọn yẹn wọn ò tí ì rí tó jù wọn lọ ni olóòtú ilé ayé ṣé gbogbo táwọn ṣe yẹ nígbà tó sì lè ṣe nǹkan kan ni èmi tẹ̀ ń wò yìí mo sign within life and death 17 times 17 good times wọ́n dẹ̀ lódìdí oṣù 4 ní hospital kódà wọ́n ní gbọ́dọ̀ lọ ní kí n sign kí n tó lọ pé mo ní bá lọ kú sílé mo fọ mi tí mo mọ̀ kọ́ lọ́run tí mo dodo ọlọ́run dédé yọ sí mi fúnra ẹ̀ ni mo fẹ́ fàyọ̀ ńbẹ̀ ni pé ṣẹ́rí wo táwọn ń ṣe yẹ bóyè ṣe yé wọn mọ́ ni bóyè ṣe yé wọn mọ́ mo kàn fẹ́ máa ń bẹ àwọn ẹlòmíì ni pé kò ní dáa kéèyàn ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ kó wá lọ fèsì àdánwò ọ̀rọ̀ mi létí ìtàn Èlíṣà nínú Bible ọlọ́run fún Èlíṣà ní ẹ̀bùn méjì tí Elijah ní double portion of anointing ó wá misuse ẹ̀ àwọn ọmọ kéékèèké tó ń lọ torí kí wọ́n ti fẹ́ fi ṣe ẹ̀yà ọmọ tí ò gbọ́n ó fẹ́ pé bọ́à ó ní kó pa wọ́n jẹ ọmọ 12 kò rókò àwọn òbí àwọn ọmọ yẹn mọ́ o kò rókò àwọn ọmọ yẹn kéré lọ́jọ́ orí o ẹ tún wo Gẹ̀ásì tó gbogbo ọjọ́ ayé ẹ̀sìn Bible tó fún wa pé ẹ̀ṣẹ̀ tí ò dáa fún rí o torí nǹkan kan tó ṣe wọ́n dẹ̀ ní kó ní leprosy straight kò reconsider instead ẹ kó transfer agbára ẹ fún Gẹ̀ásì kò transfer ẹ fún un torí ìbínú tó ń bí káàkiri yẹn orí bẹ́ẹ̀ ló kú sí agbára tẹ́ kó fún yàn sí níbi ó ti kú eegun ẹ̀ tí wọ́n ń gbéra nínú sàárẹ̀ ṣé wúlò nìyẹn anointing inside grave ẹnu ẹ̀ wo ború kan bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ń yí ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀yọ́ ń yí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ bẹ́ẹ̀ lọ́run pé kọ́lọ́run jẹ́ kí wọn kọ́ yẹn káńtà ọlọ́run ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ ọlọ́run tí ó wà ń tàǹsìn wọn ò tí yẹn káńtà ọlọ́run wisdom náà kàn fi ń rule bọ́n ṣe mí church náà ti ń bọ̀ wá èyí tó kà nínú ìwé òun tó fi ń rule yẹn ẹni tó lọ́run bá ń lead fúnra ẹ̀
olótú kò ní í ṣìwàhù. A máa ní feelings àwọn èèyàn, a dẹ̀ máa ronú àti sùn, a dẹ̀ máa ronú ìgbà tó ń náwó alẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Olótú àwọn kan àti òye ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì èrò pọ̀ ńbẹ̀ kó ló má tà, ṣé Ọlọ́run wà ńbẹ̀? Báwo ni ṣé Ọlọ́run yẹn ṣe rí, níbo ló ti ń bá bọ̀? Ẹ gbọ́dọ̀ mọ nǹkan yẹn o. Another thing káwọn èèyàn mọ̀ ni pé ṣe rí olótú, mo bẹ̀rù Ọlọ́run o nígbà fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Tẹ́ ń gbọ́ olótú? Àgbọ́yé. Ọlọ́run kọ́kọ́ gba gbogbo owó tí mo ní pa máa wà níṣòro. Kò sí tí mo ṣe tó work, mo wáṣẹ́ lọ wọn ò gbà mí. Ìyàwó mi tẹ̀lé mi lọ́bẹ̀, wọ́n ní kò sí nǹkan kan wọn ò gbà mí, ó dẹ̀ ń gbà àwọn ẹlòmíì. Èmi dẹ̀ rí ìfẹ́ gbà kankan lọ́wọ́ obìnrin, ìyàwó mi ṣe é tì, mo jẹ bàbá ìyà. Ṣé nígbà tó bá bẹ̀ sí ṣe kinní yẹn lọ, mo wá ń develop pẹ̀lú wisdom, pẹ̀lú knowledge, pẹ̀lú finance together at the same time. Ọlọ́run ṣe máa ń build ìránṣẹ́ Ọlọ́run. Tẹ́ bá ti rí pé ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan níbẹ̀ sí lówó, ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ wà very careful. Ọlọ́run kì í gbìyànjú dé bẹ́ẹ̀ yẹn. Tẹ́ntẹ́n sọ báyìí ni pé Ọlọ́run lè tètè dá Àwọn yẹn bàbá lóhùn. Adébóyè, àwọn bàbá Oyèdépò, àwọn bàbá ṣé mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn ni? Wọ́n ò bẹ̀rẹ̀ pẹ̀lú owó. Ẹ má bínú, ṣé tẹ́ntẹ́n sọ ni pé Ọlọ́run lè tètè dá ìránṣẹ́ Ọlọ́run lóhùn tàbí dá yẹn kan lóhùn kíákíá kó dẹ̀ ṣe wàràwàràwàrà? A fẹ́ jẹ́ kó ìránṣẹ́ Ọlọ́run mò ń sọ, a fẹ́ jẹ́ kó là ń kọ́kọ́ já so that wàá lè ní feelings fún ọtúbọ̀ wá báyìí. Ẹni tí ò bá parí kò ní mọ tán pè lébi. Kí ló fa àwọn olóṣèlú Nàìjíríà tó mi ṣe ìwé àti pé ọmọ olówó látilẹ̀ kò jìyà rí. Ẹ bá ń sọ̀rọ̀ kí a kò máa wò pé kí lélẹ́yìn míì ẹ jẹ́ pé ayé kiri báyìí inú stọ̀ wọn owó ẹ̀ ló kún bẹ́ẹ̀. Ẹni bá ti jẹ ìyà rí, mi sọ pé àwọn tó ń ṣe bẹ́ẹ̀ náà ò sí o, ẹ rí i pé wọ́n máa reconsider tó bá ń rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé ẹni tó ní àbúrò, tó ní ẹ̀gbọ́n, tó ní ọmọ títí ẹ̀ á dẹ̀ máa fún wọn lọ́mọ lórí káàkiri? Ẹnu ẹ̀rọ kò ní wọn pé kálọ́mọ tèmi ní kọ́ bàbá wọn tèmi náà bá ṣe báyìí. Ìwọ̀n bọ́ yẹ get mi, a máa rò ó tó lẹ́mìí Ọlọ́run nínú. Torí bẹ́ẹ̀ ṣe ń wò mí, ṣe ń gbọ́ mi, àwọn ọmọ tí mo bí gbogbo wọn pátá, ìfọ̀ àwọn tí mo gbà tọ́, wọn ń béèrè nǹkan ọlọ́mi kí n tó fún wọn o. Aṣọ ni o, bàtà ni o, mo ti mọ tán fẹ́. Ọkàn mi á sọ fún mi pé èmi náà ṣọmọdé rí náà. Bó ṣe pọ̀ tó, mi àtọ́ mi kí dáadé tó rántí, mi ṣe ní rántí, I'm a wicked person tí màá rántí. Because kémi náà tó dẹ̀ báyìí bákan mo ṣe rí. Àwọn kan tiẹ̀ ń pè mí, àwọn kan pè mí tí ìṣe ọkàn tí ìṣèlú tán máa sọ pé ẹ ṣe báyìí fáwọn, ẹ ṣe báyìí fáwọn. Ìyẹn ń kọ́. Mo ráwọn tó pè bẹ́ẹ̀. Ṣé ní gbogbo nǹkan yẹn èèyàn gbọ́dọ̀ máa consider èèyàn. Ṣẹ́rù tí màá yẹn ń ṣe yẹn, mi ì sọ pé ẹni tó ṣe ò lè lò sí, ṣùgbọ́n that is not the solution. O ti níṣòro, find solution to solve it, not to now be thinking that wọ́n ti gbé mọ́tò fún mi. Kí ni gbogbo yẹn? Mọ́tò kẹ̀, kí ni wọ́n ń pè ní mọ́tò? Ṣé ìyẹn ló fẹ́ clear? Tó bá yá ohun tó ń béèrè á béèrè. Ó ń ṣe ohun tí ò dá ohun dáṣọ́ bò. Tó bá ti pé o lágbára lórí gbogbo ìfẹ́ lágbára lórí Ọlọ́run ni. No, do the needful. Kò sẹ́ni tí ò lè fall, but do the needful. Ayé yìí kò sí gbà tí máa ṣe tá à ní fẹsẹ̀ kọjọ́ kan, ṣùgbọ́n ṣe ń tó tọ́. Má máa fi kíní bò nǹkan mọ́lẹ̀, clear ara ẹ. Tó bá fẹ́ le jù, pé ọlọ́pàá sí mátà yìí, pé lọ́ọ̀yà ẹ̀kọ́ arrest wọn, o ò gbé wọn lọ sẹ́wọ̀n, wàá clear ara ẹ. Bọ̀sà tó bá yá, ló bá jẹ̀bi lọ bá wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó settle matter. No. Mo sọ fún yín lẹ́ẹ̀kan, tí èèyàn bá gba ọ̀dà for example ń sìn, ẹnìkan sọ fún mi pé mo fóun lóyún, kọ́dà òun bímọ fún mi. Tí n bá sọ̀rọ̀, ìyàwó mi á sọ̀rọ̀ dà. Bí ìyàwó mi bá sọ̀rọ̀ ń sìn, àwọn àna mi á sọ̀rọ̀ pé olùpàṣẹ wòlé, àwọn ọmọ ìjọba á sọ. Ṣùgbọ́n for everything to die down, màá ní kó arrest tó ń tọ̀, wá dé arrest ẹ̀ tán. Mo wọ́n dá ti pàdé, bá mo ṣe fún ẹ lóyún, ẹ̀hún kan sọ ó ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀, ọlọ́kà má nà ó. Percentage ò lè lò. I'm a man of God. Don't beat anybody here. Just for to clear my name. Màá dẹ̀ máa sọ lójú ẹ̀. Kódà mo lè gé báàbù kalẹ̀ báyìí. Níwájú Ọlọ́run àti èèyàn, ṣé lóòótọ́ ni? Kó àtúnṣe ṣe bẹ́ẹ̀, màá dẹ̀ bá wíwá ẹ̀yàn ọlọ́pàá. Mi ṣe case. Ṣùgbọ́n orúkọ mi á clear. Bọ̀ tó bá yẹ pé wòlíì yẹn ẹnìkan lọ sẹ́wọ̀n irọ́ o. Tó bá jẹ́ pé wòlíì yẹn lóòótọ́. Náà mò ń sọ tá ló bá ṣe bẹ́ẹ̀ sí. Ká ló bá ṣe bẹ́ẹ̀ ni ó ti mọ̀ pé ó ṣe kinní yìí, wàá lọ settle matter yẹn níbi ìkan lẹ ti pàdé ara yín, wàá padà síbẹ̀, wàá humble ara ẹ̀, wàá dẹ̀ ṣe the needful. After some time, wàá wá sí orí pulpit, o lè má wá sí public báyìí, bẹ̀ church yẹ wàá lọ apologize, wàá bẹ̀bẹ̀ kíkan jọ
nígbà yẹn ò tí ì dàgbà tó báyìí nínú ẹ̀mí ni ṣùgbọ́n kó máa wá pé ó máa fi irọ́ bò òtítọ́ lójú irọ́ ló ń pa fúnra ẹ̀ kò sí bó ṣe fẹ́ ṣe kí níyàn padà béèrè lọ́wọ́ ẹjọ́ kan èyí tèmi ń sọ nìyẹn ẹni bá ṣe mistake gbà pé ó ṣe mistake wọ́n kọ́ wa ní school gbà wọ́n lọ sí school of lọ́dún pé kí ni ministry admit your wrong. Admit your wrong. Failure to admit your wrong is coming for you. To make your life to be wrong. Gbogbo nǹkan ilé máa ń hold ní brain mi. Ẹ ṣe olótù orúkọ tèmi ò yí padà Prophet Fẹ́mi Wahab mo ń jẹ́ Madrid Spain mo wà tí a fẹ́ get mi lórí WhatsApp àti direct call ẹ lè pe nọ́mbà yìí +346982256 +346582256 ẹ máa rí lórí screen ẹ tún lè lọ sí Google kí ẹ kọ Prophet Fẹ́mi Wahab síbẹ̀ ẹ máa rí program tá a ti pẹ̀lú Ẹ̀mbẹ̀yẹkẹ lóríṣiríṣi tó máa ṣe ní láǹfààní àtàwọn fídíò tẹ máa kẹ́kọ̀ọ́ èyí tẹ máa rí pé tó ní ṣe pẹ̀lú àdúrà tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó oríṣiríṣi lẹ máa rí ńbẹ̀ àti ẹ̀kọ́ Ọlọ́run ní fi wá sílẹ̀ ní orúkọ Jésù àmín. ẹni bá wọn dé Jẹ̀ṣà ìyẹn á jẹ̀ṣù ẹni bá wọn dé Jẹ̀bú ìyẹn á mú gàrí ọlọ́run má jẹ́ bá wọn mọ́mọ́ Ìbàdàn jà ìyá rẹ̀ dá lójú kó ó wá ń kà bàbá rẹ̀ ń bẹ lóko tí ń bá wọn sẹ́yìn tà àbí abájọ tẹ ọ̀rọ̀ sọ fẹ́ yín lé iṣẹ́ àtìkùkọ ayé lẹ́tì bú tán iṣẹ́ àtìkùkọ ayé lẹ́tì bú tán sẹ́. àtòpápá bùkẹ́ sáyà ọ̀rọ̀ wa ni ábà máa yọwọ́ ọlọ́rọ̀ Bàbá máa yọwọ́ lọ́rọ̀. dàkú máa yọwọ́ ọlọ́rọ̀ Bàbá máa yọwọ́ lọ́rọ̀. dàkú máa yọwọ́ ọlọ́rọ̀ Bàbá máa yọwọ́ lọ́rọ̀. dàkú máa yọwọ́ ọlọ́rọ̀. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. ẹ̀yin èèyàn wa nílé lóko orúkọ mi ni Tóyọ̀sí Adésànyà òṣèré orí ìtàgé ni mí Bembeyeke TV ẹ máa wò ó ta lẹ́nu kí lẹ̀ ń fẹ́ tẹ̀ bá ń bẹ̀ ṣé current affairs ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìgbàlódé bí gbogbo nǹkan ṣe ń lọ sí àṣà àti ìṣe Bembeyeke TV ni mo endorse ẹ̀.